Ní orúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí ọjọ́ òní. Ní pàtàkì jùlọ, a mú ìkíni wá látọ̀dọ̀ bàbá wa Bishop Right Reverend Nathaniel Ọládẹ̀jọ Ògúndípẹ̀ JP-FAT. A gbàdúrà lórúkọ Jésù, iṣẹ́ ìránṣẹ́ wọn kò ní díbàjẹ́. Mo kà láti inú ìwé wòlíì Àìsáyà orí 62 ẹsẹ̀ 8 tó wípé, nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò bẹ́ jáde bí òwúrọ̀, ìlera rẹ yóò sọ jáde kánkán, òdodo rẹ yóò sì lọ ṣáájú rẹ, ògo Olúwa yóò kó ọ jọ. Ìsúre sínú ayé yín ẹ ti lọ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù Kristi, ògo Olúwa yóò tàn lára yín. Sọ lórúkọ Jésù Kristi, ìlera yín á dúró. Mo gbàdúrà lórúkọ Jésù, ohun gbogbo tó lè fẹ́ tako ògo Ọlọ́run nínú ayé yín, Ọlọ́run kó pa wọ́n lẹ́nu mọ́. A gbàdúrà lórúkọ Jésù Kristi, bí ògo Olúwa ti yọ lára rẹ lórúkọ Jésù Kristi, ọ̀tá kò ní lè dọwọ́ bò mọ́lẹ̀. A gbàdúrà lórúkọ Jésù Kristi, ohun gbogbo tí ẹ bá dáwọ́lé lọ́sẹ̀ yìí á máa yọrí sí rere o. Lórúkọ Jésù, àṣedànù kò ní jẹ́ ìpín yín. Ààbò Ọlọ́run Lódùmarè á dájú lórí yín. Ó ti dára fún yín. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.